ẹ bá mi ká lọ, ẹ tẹ̀lé mi ká lọ, ẹ jẹ́ ká ṣàǹfààní fúnra wa, ẹ jẹ́ ká wúlò fúnra wa. Ìta lò nínú ayé pọ̀, ìta sì lò nínú ayé kéré. Àmọ́ ìta bá mọ̀ ìmọ̀ ni. Al-ilmu yu'la wa la yu'la alayhi. Ìmọ̀ ló ga jù téèyàn ò lè ga tó, téèyàn ò lè lé bá láyé, téèyàn ò lè tí ò sí tó lè ga tó, tí ò sí tó lè ga tó. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní ògún òru tàbí gírì. Ògún òru tàbí gírì. Ẹ má bínú, fóònù ni mò ń lò ní. A ti sọ fún wa pé ẹni tó bá lè tọ́lọ́run bá bò láṣìírí tó bá lè ra kámẹ́rà fún wa kó rà fún wa. Èló náà pé kámẹ́rà yẹn jọ náà bóyá 160, 170 ní Jumai, 160,000, 170,000 ní méjì náà gbé jáde. Ẹni tọ́lọ́run bá kádàrá tó bá lè rà fún wa, láwọn fi mọ ṣàǹfààní fáyé náà ni. Báyìí jẹ́ pé a máa jẹ kámẹ́rà. Má fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó bá ní wárápá. Ẹni tó bá ní wárápá, ògún òru tó ní gírì, wọ́n tún máa ń pè ní wáákú. Level tó bá fi le tó lára ó ń tọ̀ ni. Level tó bá fi le tó lára ó ń tọ̀ ni. Tí wọ́n ń pè ní gírì, ọmọ lè dákú láàrin wákàtí kan, wákàtí mẹ́ta tí ò ní lajú. Wọ́n mọ̀ ti sí bíbọ̀ lẹ́nu, wọ́n mọ̀ ti bọ̀ lójú. Wárápá ni ẹni tí ń ru, tí wọ́n máa ru nǹkan lẹ́nu. Àwọn èèyàn sábà dákọ rẹ̀ gan torí wọ́n mọ̀ sọ pé nílẹ̀ Yorùbá wọ́n yóò dákọ mọ́ lórí báwọn. Àmọ́ Ọlọ́run àbẹ̀ọ́ yóò san kò san àìsàn má fi dán wa wò. Kí wá ní tá a lè lò sí? Ẹ lọ bá mi gẹ́ẹ̀tì ìtọ̀ ràkúnmí ojú dá. Ìtọ̀ ràkúnmí. Ọlọ́run fi àṣẹ sára ràkúnmí púpọ̀. Tó bá yá tọ́lọ́run bá kádàrá pa sọ̀rọ̀ lórí rẹ̀ tọ̀. Ìtọ̀ ràkúnmí ojú dá, tẹ́ mọ̀ pé ìtọ̀ ràkúnmí ni tí ó jẹ́ pé ó ń tọ̀ wọ́n parọ́ fún yín. Tó jẹ́ ìtọ̀ ràkúnmí ojú dá, ẹ lọ bá mi wá ìtọ̀ ràkúnmí. Tí bá ti wá ìtọ̀ ràkúnmí, ẹ bá mi wá bitter kola yìí, orógbó yìí. Ẹ gé sínú rẹ̀ kéékèèké. Ẹ gé sínú rẹ̀ kéékèèké. Ẹ wá bóyá bí tẹ́ bá rí ìtọ̀ ràkúnmí tó bá tó bóyá bí 5 litres, 2 litres gan tiẹ̀ ti tó. Tọ́lọ́run fi gbàkóso, tọ́lọ́run fi ṣe. Tó ń tọ̀ bá ní wárápá gírì, ẹ bá mi tẹ love and like, ẹ share kíní yìí o. Ẹ share tó bá ti share rẹ̀ yóò dáhùn fún ọ. Ẹ wá bá mi gé sínú rẹ̀. Ẹ gbé kalẹ̀ fún ọjọ́ mẹ́ta kó fi tòró. Lẹ́yìn ìgbà náà fún tọ̀ kọ́ máa lo síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́. Síbí ìmùkọ́ náà ni o. Tó bá lè lò tó bá yẹ pé mẹ́ta mẹ́rin yóò yà nígbẹ̀. Yóò flush nǹkan mìíràn jáde lára rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run insha Allah bí kò láti ta'ala. Gbé ẹni tó bá share rẹ̀, tó bá tẹ love, tó jẹ́ subscribe sórí YouTube wa Àṣírí Ọjọ́ Solution TV, yóò dàn lára rẹ̀. Yóò dàn fún ẹni tẹ́ bá lò fún ẹ̀yin o. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Ẹ bá mi tẹ love and like, ẹ bá mi share rẹ̀. Àṣírí Ọjọ́ Solution TV. Tàbí ẹni tó bá ní ìbéèrè kan àbí question kan kó join lórí WhatsApp 07033449598 07033449598 Àṣírí Ọjọ́ Solution TV. Ẹ pàdé wa lórí YouTube wa.